Ezekiel 39 verse 17 and 18. Okay. Ẹ jẹ́ kí n kà fún yín. Ó ní, àti ìwọ, ọmọ ènìyàn, báyìí ni Olúwa Ọlọ́run wí. Sọ fún olúkúlùkù ẹyẹ àbíyẹ àti fún olúkúlùkù ẹranko ìgbẹ́ pé, ẹ kó ara yín jọ, kí ẹ sì wá, ẹ gbé ara yín jọ ní ìhà gbogbo sí ẹbọ mi tí èmi ti rú fún yín, àní ìrúbọ ńlá Ẹ gbá ara lórí yín òkè jọ, not ẹ gbé Ísírẹ́lì. ara yín jọ, ẹ gbá ara yín jọ. No problem, kankan náà ṣì ni. So, mo ń bọ̀. Kíní ẹ ti cover ìsọjẹ́ kí n kà látòrí fóònù mi. Mo ń bọ̀ sá, ṣẹ́jú kan. Ẹ jọ̀ọ́. So, ẹ jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àti ìwọ, ọmọ ènìyàn, báyìí ni Olúwa Ọlọ́run wí. Sọ fún olúkúlùkù ẹyẹ àbíyẹ àti fún olúkúlùkù ẹranko ìgbẹ́ pé, ẹ kó ara yín jọ, kí ẹ sì wá, ẹ gbá ara yín jọ ní ìhà gbogbo sí ẹbọ mi tí èmi ti rú fún yín, àní ìrúbọ ńlá lórí òkè gíga Ísírẹ́lì, kí ẹ̀yin bá lè jẹ ẹran, kí ẹ sì mu ẹ̀jẹ̀. Ẹ̀yin ó jẹ ẹran ara àwọn alágbára, ẹ̀yin ó sì mu ẹ̀jẹ̀ àwọn ọmọ aládé ayé, ti àgbò, ti ọ̀dọ́ àgùntàn, àti ti òbúkọ, ti akọ màlúù, gbogbo wọn àbọ́pa Báṣánì. So, onímọ̀ọ́kà yẹn sà. Ìbéèrè yín. Ṣẹlẹ̀ ẹ̀. Ìbéèrè mi ni wípé kí ló dé tí Jehovah Yahweh tó fi sọ pé káwọn èèyàn máa jẹ ẹran ara èèyàn kó dẹ̀ máa mu ẹ̀jẹ̀? Ṣé ènìyàn ló ní kó wá jẹ ẹran ara èèyàn àbí àwọn ẹyẹ? Ó ní kó kó ara wọn jọ. Ẹ tún tẹ́ ẹ kà yẹn, ẹ tún tẹ́ ẹ kà yẹn kà padà to comprehensively. Okay. Àti ìwọ, ọmọ ènìyàn, báyìí ni Olúwa Ọlọ́run wí. Sọ fún olúkúlùkù ẹyẹ ìbíyẹ àti fún olúkúlùkù ẹranko ìgbẹ́ pé, ẹ kó ara yín jọ. So nígbà yẹn ó dárúkọ sọ fún olúkúlùkù ènìyàn. Ẹ gbá ara yín jọ ní Kúínà gbogbo. Kúínà, ṣé ní ibi ọ̀rọ̀ tẹ́ ẹ kà ẹ́? Kúínà, ibi gbólóhùn ọ̀rọ̀ tẹ́ ẹ kà yìí, ẹsẹ̀ bíbélì tẹ́ ẹ kà ẹ́. Ó ní àti ìwọ ọmọ ènìyàn, ẹ ní sùúrù. Ó ní àti ìwọ, ẹ ní sùúrù. Ẹ wò látòkè. Ó ní àti ìwọ ọmọ ènìyàn sà. Ó ní àti ìwọ ọmọ ènìyàn. Yes sir. So ẹ lè nìṣó ńlẹ̀. All right, ẹ farabalẹ̀, ẹ ti mix things together. Ẹ jẹ́ kí n bá yín take care kẹ́ ẹ kà comprehensively. Ó ní àti ìwọ ọmọ ènìyàn, kí ló béèrè láti bẹ̀? Ó ń bá a sọ̀rọ̀ kan bọ̀ ní tẹ́ ẹ bá ka ẹsẹ̀ tó wà ṣáájú ẹsẹ̀ tẹ́ ẹ mú wá. Ẹ ní sùúrù. Ẹ ní sùúrù. Ta ló ń pè? Ẹ farabalẹ̀. Ta ló ń pè ní ọmọ? Àní ẹ hold on. Ẹ dẹ̀ lè ka English ẹ kẹ́ fi understand. Àní ẹ hold on, mo understand. Mo ti ka Bible. Mo ti ka Bible from Genesis 1 to Revelation 22:21. So I understand what I'm saying. Ó ti yé yín báyìí. Now tẹ́ bá kan tó ń bá bọ̀, Èsìkẹ́ẹ̀ ló máa ń pè ní ọmọ ènìyàn nínú ìwé Èsìkẹ́ẹ̀. Èsìkẹ́ẹ̀ ló ń pè ní ọmọ ènìyàn. Ó ń bá a sọ̀rọ̀ ni, òun ní ìwọ Èsìkẹ́ẹ̀lì, báyìí ni Olúwa Ọlọ́run wí. Sọ fún olúkúlùkù ẹyẹ àbíyẹ àti fún olúkúlùkù ẹranko ìgbẹ́ pé ẹ kó ara yín jọ. Àwọn ẹranko àti ẹyẹ, ó ní Yahweh sọ fún Èsìkẹ́ẹ̀lì wípé kó sọ pé kí wọ́n kó ara wọn jọ sí jíjẹ ẹbọ àwọn ara ènìyàn yìí. Kì í ṣe ènìyàn ló ní kó jẹ ẹran ènìyàn bí. Ẹyẹ ni Jehovah sọ wípé kọ́ mọ́. Ẹ jẹ́ kí n kà fún yín ní English. Ẹ jẹ́ kí n kà fún yín ní English. Ẹ ní sùúrù. So English wà níbí, ó wà lójú screen yẹn náà. Ṣebí làwọn lójú screen wà yìí. Ẹ ní sùúrù. Ẹ ka English. Ẹ ní sùúrù. Ẹyẹ ni Jehovah ní pé kó máa wá jẹ ẹran ara àwọn alágbára. Ẹyẹ dẹ̀ ni Jehovah ní kó wá máa mu ẹ̀jẹ̀ àwọn ọmọ aládé ayé, right?
ẹ̀yin lè gbọ́n sókè kẹka English ẹ̀ mú bọ̀ wá. Alright, ẹ jẹ́ kí n kà fún yín ní English, màá wá explain fún yín. Now, this is a prophecy. Màá wá ṣàlàyé fún yín. Ó ní, and thou, O son of man. So I think you understand it like that. And thou, O son of man, comma, thus said the Lord God, speak unto every feathers fowl, and to every beast of the field, assemble yourselves and come, gather yourselves on every side to my sacrifice that I do sacrifice for you, even a great sacrifice upon the mountains of Israel, that ye may eat the flesh and drink the blood. This is to the fowls and to the beast, not to woman. And thou, son of man, comma. Hello gbogbo ilé, ẹ jẹ́ kí n kọ́ mi ń bẹ̀ yẹn. Ṣé mo lè kọ́ mi gbogbo ilé? You are allowed. ẹ tẹ̀síwájú bàbá mi kan. Okay, John chapter 6 verse 53. Ẹ gbé síwájú. Ó yá à ń retí o. Yes sir, mo ń gbé bọ̀ wá. Ẹ jọ ṣẹ́jú kan o. John 6 sir. John 6 Bẹ́ẹ̀ni, chapter 3 àbí 53. 53. 53. Okay sir. Message ẹ wà muted o torí sound tẹ́ ẹ make yẹn. Okay. Kò yẹ kó pẹ́ tó ìkẹ́. Kó ń bá wa kà sà. Kó ń bá wa kà. A message to the world ẹ on mute sir. Ẹ bá wa Nígbà náà ni Jésù wí fún wọn pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá jẹ ara ọmọ ènìyàn, tí ẹ̀yin sì mu ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀yin kò ní ìyè nínú yín. Yes. So, verse tẹ kálẹ̀ kan yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá establish ní àsìkò ìgbà tí Not Jésù. at all. Not at all. Ẹ jẹ́ Not kí n at láìkì all. sà. sọ̀rọ̀ náà. Mi ò like interjection ní tèmi o. Àtìgbà tẹ́ ti ń sọ̀rọ̀ mi ò sọ anything. But sir, when we make mistake, Èmi we ò can like correct ṣé each kémi other. èmi máa drop jàre. Èmi mo mi ò like. Mr. Message ẹ calm down. Tọ́ bá ti sọ̀rọ̀ nǹkan tó bá ti ń sọ ẹ̀yin ẹ kọ sílẹ̀. You will have a chance to respond. Nígbà tí à ń ka títẹ̀ kan, n ò sọ pé spiritually ni Bíbélì ń sọ. Ṣùgbọ́n tó bá máa sọ eléyìí ń sìn, wọ́n á ní spiritually ni. Mo fẹ́ kẹ́ bá wa explain di títí bí ṣe jẹ́ physical, tẹ́lẹ̀ ṣe jẹ́ spiritual. Kí ló ń sọ lọ́ṣẹlẹ̀ ń bí? Kí ni wọ́n fẹ́ try láti establish fún wa? Ṣé ẹ ti béèrè question yín? Ṣó tán? Bẹ́ẹ̀ ni sir, èyàn kì í máa All sọ right, thank you. fún ẹni téèyàn ò bá mọ ìjẹ. Ẹ má bínú, tí mò ń béèrè ni wípé bóyá ẹ sì ní Kò question sóhun mi tó tẹ́ ń fẹ́ jẹ́ béèrè ṣótán, kún. mo ti dákẹ́, mo Ẹ ní má ẹ bínú, dáhùn. ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú. Now, both side àwọn ibi méjèèjì tá a kà yìí, ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ni àwọn méjèèjì, kò ń ṣe ọ̀rọ̀ immediate effect. Now, Jésù tó ń sọ wípé bí kò bá ṣe pé ẹ bá jẹ ẹran ènìyàn, ọmọ ènìyàn, tàbí ẹ bá mu ẹ̀jẹ̀ rẹ̀, ẹ kò níyè nínú yín. Òun náà ń sọ nípa ìkànmọ́ àgbélébù rẹ̀ ni.
èyí tí a pa ara rẹ̀ lára torí pé òwe ló fi ń sọ̀rọ̀ ṣé mo ní ẹ̀rí fún pé ó ń fòwe sọ̀rọ̀ ẹ jẹ́ ká ka John 16:25. èmi ò tí ì lọ ọbẹ̀ yẹn o. mo ń bọ̀ ẹ ẹ ní ṣe sùúrù sùúrù. ẹ ṣe sùúrù ibi tí mò ń lọ kọ ẹ ti láì tí ẹgbà tá à ń sọ̀rọ̀ títẹ̀ kan ẹ gbé wa lọ sí any other place. mi ò tiẹ̀ wá sọ wípé bóyá ẹ ṣe tẹ̀mí ni sùúrù àbí ẹ ṣe tara sùúrù ẹ ẹ̀yin ṣe lẹ sùúrù àsáàtì yẹn ẹ sínú ṣe ọ̀rọ̀ wa. torí pé wọn ò ṣẹ̀ṣẹ̀ ń sọ ibi tí mò ń no lọ ni ẹ pé má ronú fún mi ẹ bàbá ṣe ẹ sùúrù má ronú ẹ̀yin fún kọ́ mi mò ń ronú ẹ má fún gbẹnu náà mi sọ̀rọ̀ ẹ jẹ́ kí n I'm sọ̀rọ̀ not fúnra mi. talking to you alone. I'm talking to almost 151 people at the same time. Now wọ́n kúkú ní kí n sọ̀rọ̀ ni kì í ṣe pé bóyá ó wù mí láti sọ. Now the thing is this, tá a bá wá rí pásítọ̀ kan tó wá ń jẹ ara èèyàn tí wọ́n ká mọ́ lọ́wọ́ àti tí ó mu ẹ̀jẹ̀ èèyàn tí wọ́n ká mọ́ lọ́wọ́ ẹ jọ̀ọ́ ṣé ohun tó ṣe yẹn kò ní ṣe pẹ̀lú ohun tí fásitì yìí sọ sà? Right, ẹ ṣe púpọ̀ ìbéèrè yín náà máa fún yín ní ìdáhùn torí ó dàbí wípé tiyín lẹ fẹ́ kí n gbà ẹ fẹ́ gba tèmi náà mi first opinion mi léyìn lórí but I will be màá máa sọ̀rọ̀ nínú within the scope of the Bible that is biblical jurisdiction so Bible náà ní jurisdiction ti tiẹ̀ now ibi tó ti ń sọ̀rọ̀ yìí ǹjẹ́ àríbì kan tí àwọn èèyàn wá tẹ́ Jésù sílẹ̀ báyìí tán wá yọ àáké àti àdá tì í tí wọ́n wá bẹ̀rẹ̀ sí í jẹ ẹran rẹ̀ no n tó ń sọ kọ́ nìyẹn níbẹ̀ yẹn ó ń fi òwe bá wọn sọ̀rọ̀ ní ti ìgbàgbọ́ tí wọ́n ò ní nínú ìpalára rẹ̀ àti ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nígbà tí a bá ń pa lára ni ló fi fún wọn ní àkàrà nígbà tí wọ́n ń jẹ ń jalè Olúwa ní Matthew 26 kó tó di pé wọ́n mú un wọ́n kàn má gbélébù ó ní ó ṣe ń jẹun ó mú àkàrà ó pín ó fún wọn ó ní èyí ni ara mi tí a bù fún yín ó sì mú ago ọtí wáìnì ó pín fún wọn ó ní èyí ni ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ èyí fún àmì májẹ̀mú titun fún ìmùkúrú ẹ̀ṣẹ̀ ẹ máa ṣe èyí ní ìrántí mi so òwe ni nǹkan tó ń sọ níbí báyìí sá kò ń ṣe pé bóyá ó ń sọ̀rọ̀ literally. ṣé gbogbo ohun tó ṣẹlẹ̀ ni a kọ sílẹ̀ nínú bíbélì ṣá? ẹ máa gbọ́ sá kì í ṣe gbogbo ohun tó ṣẹlẹ̀ ni a kọ sínú bíbélì. tó bá jẹ́ pé ńgbà yẹn wọ́n fi nǹkan kan gún un lára wọ́n ta sínú kí lórúkọ ẹ̀yẹn wọ́n mú tán ọ̀dẹ̀ kọ́. kò ṣeé ṣe kán fi nǹkan gún un lára kí bíbélì fi yẹn pamọ́ nígbà tí wọ́n fi ọkọ̀ gún ní ẹ̀gbẹ́ a kọ wípé wọ́n fi ọkọ̀ gún ní ìhà. èyí tán fẹ́ ká gbọ́ nìyẹn. no wọ́n fi nǹkan kan pamọ́ níbẹ̀ yẹn. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù sà. ẹ má àṣàtì tí ó bá sí nínú báìbù. Mr. Message ẹ ní sùúrù náà kí a ṣe wọ́n bá tó bá ti sọ pé kẹ́ ṣe sùúrù ẹ máa ní sùúrù náà kí ló tẹ̀ kó sí wọn lẹ́nu tó báyìí. ẹ mọ nǹkan tá a máa ṣe ẹ jẹ́ káwọn nìkan ṣó máa sọ̀rọ̀ lọ káwa yòókù dákẹ́ ó máa pè. ó dà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sà ẹ dákun ẹ fún wọn sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ lọ ìgbà tó bá sún wọn máa drop. ẹ gẹ́rẹ́ mi ẹ bá mi ṣí bible passage mo kọ sí comment section yẹn àbí ṣé kún ìdẹ ló máa bá mi ṣe ẹ jọ ń torí ọlọ torí wọ́n ní wípé ẹ má tẹ̀ sí já lọ sí bible passage yẹn ìyá mi torí èmi fẹ́ gbé wọn rìn díẹ̀ torí ó dàbí pé bàbá yẹn mọ bible gan mo láìkẹ́ tó bá mọ bible. wọ́n ní theology bàbá mẹ́sẹ̀ ìyá mi ò wíkìn ìyá mi ẹni sùúrù gbogbo lé ẹni sùúrù gbogbo lé bàbá mi champion yìí ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n dẹ̀ ń try láti engage Mr. Message. Mr. Message ṣé ẹ fẹ́ ká fún yín láàyè kẹ́ ẹ sọ̀rọ̀ kakọ̀ fún yín kakọ̀ jókòó ká máa gbọ́ yín àbí ṣe lẹ fẹ́ kí a jọ interact pẹ̀lú ara wa. ẹ ṣe púpọ̀ mo fẹ́ ká interact ni bọ̀ ṣe rí ní tí bíbélì ò bá ti sọ ká má accept ẹ̀ èmi ò assume mo ń explain bible ni I'm not assuming mo ń explain bible ni lóòótọ́ ni bíbélì sọ wípé àwọn iṣẹ́ mìíràn ẹni sùúrù ẹ jẹ́ kí n make submission. ẹ kí ìbéèrè kékeré mo kàn béèrè lọ́wọ́ yín now nǹkan tó wá wà ń bẹ̀ ni bóyá èèyàn fi kún bóyá èèyàn ń yọ kúrò tẹ́nìyẹn ló ń sọ ẹ̀yin náà ẹ ṣàfikún tiyín kẹ́ ṣàyà kúrò tiyín it's not about èèyàn tó ń bá yín sọ̀rọ̀ it is about the 152 people who are listening tí wọ́n fẹ́ gbọ́ nǹkan tẹ́ ẹ fẹ́ sọ bóyá àwọn náà bóyá wọ́n máa yà sí
ìlànà ibi tí nǹkan tẹ́ ẹ̀ ń sọ àbí wọn ní yà síbẹ̀. Oníkálukú á sọ tiẹ̀, kò ṣe dandan kẹ́ ẹ gbà, kò dẹ̀ ṣe dandan káwa náà gba titi yín, bó ẹ jẹ́ a sọ káwọn aráyé lè gbọ́. So ẹ jẹ́ ká ní sùúrù fúnra wa, ẹ jọ̀ọ́. So tí bàbá mi champion bá ti padà, màá bẹ̀ wọ́n pé kí wọ́n continue pẹ̀lú yín, ká fi sùúrù tó. Tó má ti sọ tiwọn tán, ẹ̀yin náà ẹ sọ titi yín. kò burú. Ẹ ṣeun. Bàbá mi champion. Ẹ wo inú ìwé Luke Okay, yeah. chapter 9 verse 1 to 2. Ìyá Queen, ẹ ṣe lè bá a gbé jáde Luke 9, 1 to 2. All right, sir. Look nice, sir. Me guess it. Ṣé 12 àbí? 1 to 2. Luke 9, 1 to 2. 1 to 2. Okay. Ó ti wà ń bẹ̀, sir. Bàbá champion mo ti gbé wá, sir. Ẹ bá wa kà á, ẹ jẹ́ kí bàbá kà fúnra wọn. Ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 12 jọ, ó sì fún wọn ní agbára òun àṣẹ lórí àwọn ẹ̀mí èṣù gbogbo, àti láti wo àrùn sàn. Ẹsẹ̀ 2. Ó sì rán wọn lọ wàásù ìjọba Ọlọ́run, àti láti mú àwọn ọlọ́kùnrùn lára dá. Ẹ ṣé. Olókùnrùn ni wọ́n kọ síbẹ̀ o. Tí mo bá rán, tí wọ́n bá wéèbì nǹkan sí fún mi nsìn tó wá dọ́dọ̀ mi, ẹni yẹn máa pè mí á ní àṣọ ti débẹ̀, kí náà fún ẹ. Ó fún mi níwèé kan, dọ́kúmẹ́ǹtì kan pẹ̀lú pé agbára tó fún wọn yẹn báwo ló ṣe rí, ẹ describe bó ṣe fún wa. Ẹ ṣé púpọ̀, mo fẹ́ràn ìbéèrè yín dáadáa. Tí ọmọ Yorùbá ni wá, tí ọba bá fi ọ̀pá n tó lè yé yín nìyí o, because a máa ń fi nǹkan tá a lè rí ṣàpèjúwe nǹkan tí a ò rí. Tí ọba bá fi ọ̀pá àṣẹ rán bóyá ẹ̀mẹ̀wà tàbí ìkan lára àwọn ìjòyè pàtàkì, bóyá ọ̀tún tàbí òsì àbí ọ̀ṣọ̀run, tó bá fi rán ní nǹkan, ẹ máa béèrè wípé báwo ni agbára yẹn ṣe rí, àbí ẹni sùúrù. Ìyẹn wà obvious o, gbogbo ala ti máa mọ̀. Okay, ẹ ṣé. Ló mú wá. No, mo fẹ́ describe ohun tó fún wọn bó ṣe jẹ́. Ẹni sùúrù, mo fẹ́ fi nǹkan tí ẹ mọ̀ ṣàlàyé ń tẹ́ ẹ mọ̀ fún yín ni. Ẹ ṣé. Agbára tó fún wọn, òun gangan fúnra ẹ̀ ní orísun agbára. Tẹ́ ti ń gbọ́. Bí ó ṣe rán wọn jáde yẹn, ó ti mí agbára yẹn sí wọn lára. Ohun àìfojúrí ni tó fún wọn, kì í ṣe ohun àfojúrí, ṣùgbọ́n ó ṣiṣẹ́ àfojúrí nígbà tágbára yẹn ń bá wọn lọ. I rest my case. So ẹ lè ní kí n describe nǹkan àìfojúrí, kì í ṣe bóyá ó ń dè sàbí bàǹtẹ́. Message to the world, ẹ dúró, message to the world, ẹ ní sùúrù sà. Ṣé mo kẹ́ ti prove point wọn nígbà tó ń sọ pé kò kí ń ṣe everything tó bá ń ṣẹlẹ̀ ní táìmù Jésù. Ohun tó bá ṣẹlẹ̀ náà máa ń sọ bó ṣe ṣẹlẹ̀, wọn kì í sọ fún wa. Gbogbo ẹ̀ ni wọ́n kọ síbẹ̀. What are you talking about? Ẹ ti prove point wọn náà. Ní tí mò ń sọ kọ́ nìyẹn, ẹ má lo tactics yẹn fún mi níbí. Ẹ kàn gbé èmi náà, ẹ kàn dúró. Ẹ má lo tactics yẹn sà, ẹ má lo assertion yín, ẹ má lo assertion yín. Ó fún wọn ní agbára, àṣẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ ní sùúrù náà, ẹ jọ̀ọ́, ẹ máa try láti máa gbọ́ téèyàn mọ́ ti yín. That's what they call emotional intelligence. You are not. Ẹni sùúrù. Now, wọ́n sọ fún yín lẹ́ẹ̀kan, wọ́n ní pé báwo lẹ ṣe mọ̀ wípé
wọn bí ara Jésù ṣó ti yé yín sìn wọ́n ní ṣáà ìwọlé ṣe mọ̀ kó wọn bí ara Jésù kó mú lára ẹ̀jẹ̀ kó mú kinní kí wọ́n ẹni sùúrù ẹdùn. Oh my God, can I speak? Mr. Message, tẹ́nìkan bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ jẹ́ kí wọ́n máa délẹ̀ kẹ́ tó open mic yín. Because tá bá ń ṣe bẹ́ẹ̀ yẹn àní máa ní point ẹ̀dẹ̀ máa jẹ́ kẹ́ni yẹn gan kó lose the trail of thought ẹ̀. Èèyàn kì í ṣe nǹkan bẹ́ẹ̀ ṣe ń ṣe yàn àgbàlagbà níyín ẹ mú pen and paper sí tòsí èyí tẹ́ bá rí pọ́n ti ń sọ tí ò dáa ẹ̀yin ẹ máa kọ sílẹ̀ táwọn bá ti délẹ̀ ẹ̀yin náà àbẹ̀rẹ̀ ti yín ní tó fi máa ní mí nílé tí àwọn tó ń gbọ́ wa nìyẹn bọ́ pé ṣe ń ṣe yìí ẹ kàn ń ṣe bíi kinní ni o nonsense nìyẹn náà. bá wa ń sọ̀rọ̀ ẹ tó pé fẹ́ béèrè question mi nǹkan tó ń dùn mí níbẹ̀ nìyẹn ìyá máa dá lọ́wọ́ ẹ máa sọ pé fẹ́ béèrè question máa dẹ̀ dákẹ́. bàbá ẹ mute ìyàwó yín ń ṣiṣẹ́ ńlé gan o ẹ máa gbàpò títí wọn gan lé tẹ́ bá jọ ní misunderstanding ni iṣẹ́ gidi nìyá yẹn ń ṣe kudos to her ìyálòdì ẹgbọ́n sókè message ẹ máa hàn mute ọ̀ntì tó bá ṣe tán. ẹ mọ̀ kan message èmi máa dákẹ́ fẹ́ yẹn rí pé mò ń dákẹ́ fún yín látẹ̀ẹ̀kan tí ẹ wo screen kẹ́ mọ̀ àwọn tó ń à ń dákẹ́ fún yín ṣó ti yé yín ẹ kàn ní sùúrù ẹ make statement kan nígbà tí bàbá champion sọ fún yín pé wọ́n jẹ ẹni rárá ẹni kò possible nígbà tó ń ṣe John chapter 9:6 or there about fún yín ẹni kò possible okay fine no problem wọ́n wá sọ fún yín pé báwo lẹ ṣe mọ̀ pé that event does not happen pé wọn ọ̀dẹ̀ kọ sínú bible ẹni everything wọn kọ sínú bible ẹni at least wọn ọkọ̀ tán fi gun lẹ́gbẹ̀ẹ́ ẹni wọn kọ sínú bible okay accepted àwọn wá gbé yín wá sí ìwé bible tí wọ́n ṣe Matthew chapter ìbọ̀lẹ̀ ṣe John chapter 9:1-2 wọ́n wá gbé yín wá síbẹ̀ Luke okay thank you chapter 9 from verse 1-2 wọ́n wá gbé yín wá síbẹ̀ kí ni ìdí tán ṣe gbé yín wá síbẹ̀ wọ́n sọ fún yín pé ẹni àjọ accept pé ó fún wọn ní agbára àwọn wá sọ fún yín pé okay can you explain number one kò tí ẹ yẹ kẹ́ fi Yorùbá wé because the word view of àwọn Yorùbá ó yàtọ̀ sí word view àwọn Jew tẹ́ ẹ bá lọ theological school bẹ́ẹ̀ ṣe sọ that's one of the first thing they will tell you to unlearn everything you know for you to accept that thing that you don't know or else ẹ máa argue ni and you are talking to a fellow theologian so I know this for a fact pé èyí tó mọ̀ yẹn wọ́n á kọ́kọ́ ní pé kó lọ unlearn ẹ̀ náà kó ṣe wá lẹ́ẹ̀dì ní wọn kó má bàa ní clash of civilization ṣe ti understand so tẹ́tí ẹ̀ kọ́kọ́ ń lo ọ̀pá àṣẹ yẹn ẹ ti gbégbá gímbẹ̀ yẹn but ìyẹn kọ́ la fẹ́ múlò àwọn wá sọ wípé kẹ́ ẹ describe bí wọ́n ṣe fún wọn lágbé ara yẹn ṣe rí i pé you could not give us in details which has now proved him wrong that it is not everything that happened during the lifetime of Jesus that was written. And if you have actually done theology, like you said, and only kí n máa doubt yín bóyá àwọn theology àwọn churches yẹn theological school wọn lẹ lọ because tá a pé ẹ lọ sí theological school proper one, you will know that all the events that happened during the lifetime of Jesus was not written. ẹ jẹ́ kó ka the book of John chapter 21. Don't take me from one to another. Ẹ̀yin kọ́ mò ń bá sọ̀rọ̀ for now. Mr. Message Jenny sọ. Talking to somebody that ẹ mò ń sọ fún ẹni tó ń bá wa ṣí àwọn náà máa kà á fúnra wọn. Ó yẹ kẹ́ ẹ jẹ́ kí n respond sí nǹkan tó sọ kẹ́ tó gbé ìlú yín wá. Èèyàn méjì mẹ́ta ò lè mọ̀ sọ̀rọ̀ at the same time. Ẹ bá rí pé òtẹ́yìn lọ́rùn sádà kẹ́ mú tàbí kẹ́ bọ́lẹ̀. So ẹ bá mi ṣí. And drop me because you are biased. John 21:25. Ẹ jẹ́ ká kọ́kọ́ yanjú èyí tí ẹ kọ́kọ́ sọ náà kẹ́ mọ́ lọ sí bùnmi bẹ́ẹ̀ ka ọgọ́rùn-ún Bible passage ẹ lè understand it. John 21:25. ṣé kí n gbé wá ní sà kí n gbé sórí screen. Bẹ́ẹ̀ ni ìyá wa John 21:25. Okay sà. Parí ọ̀rọ̀. ẹ bá wa repost yín lò power tap yín náà lò ṣí ẹ̀yin náà lò ẹ jọ nítorí Ọlọ́run. ẹ bá wa power tap o tẹ bá dẹ̀ fẹ́ ká ti comment section kẹlẹ̀ bá wa power tap àátì wọ́n mi rò pé ó necessary pé ká ti ẹjọ́ ẹ bá wa power tap ẹjọ́. Bóyá ìyá wa ẹ bá wa kà ìyá wa. Okay. Ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn pẹ̀lú ni Jésù ṣe èyí tí bí a
bá kọ̀wé wọn ní ọ̀kọ̀ọ̀kan, mo rò pé ayé pàápàá kò lè gba ìwé náà tí a bá kọ ọ́. bó ṣe jẹ́ nìyẹn. I rest my case. ẹ jẹ́ n tún kà. ṣé mo ti lè respond ẹ jẹ́ n kà báyìí ní English. ṣé mo ti lè ẹ jẹ́ n kà ní respond. English. ayé kò respond ẹ ní no sùúrù kò ní ẹ ìdẹ́yẹ jẹ́ n kan kọ́kọ́ kà ní respond. English náà. No, ẹ jẹ́ Okay, kọ́ yeah, ẹ jẹ́ kọ́ ìjàre bẹ́ẹ̀ kà ní Latin ẹ lè comprehend ẹ̀. ok ẹ jẹ́ kó sáré kà dé then Mr. Message ẹ wá lè gbóhùn sókè ó yá ẹ kà ní English then kí Mr. Message gbóhùn sókè. Okay. And there are also many other things which Jesus did, and which, if they should be written every one, I suppose that even the world itself could not contain the books that should be written. Àmì o. Thank you very much ma. Mr. Message ó yá ẹ wá sọ̀rọ̀ sí ẹ jọ̀ọ́ kẹ́nìbọ̀dì má interrupt wọn kí wọ́n ẹ fọ ṣé gbogbo púpọ̀ ní ìsílẹ̀ máa fún wọn ní ẹ ṣé time kí wọ́n fọ sílẹ̀ kí wọ́n fọ yányán and then we will move on to the next thing. that's why tí mo fi fẹ́ máa tákù mátà yẹn lẹ́yọ kọ̀ọ̀kan because nígbà tí wọ́n mú ẹ jẹ́ kí n take láti bí ìyálòde tí wọ́n ń sọ̀rọ̀ I'm not disrespecting you but it's like try láti get the expression mi lẹ́bí sọ pé mo ń disrespect yín and in love there is nothing like respect in love ìjà ìfẹ́ là ń jà now ẹ jẹ́ àkọ́kọ́ ìrèsì yẹn kúrò ń bẹ̀ I'm not disrespecting you. Now, I'm a theologian and I went to a theological school. So, ẹ gbàgbé lórí yẹn pé bóyá mi ò doubt yẹn. No, I have my facts. So, yẹn wà ń bẹ̀. Now, ẹ jẹ́ ká padà sórí Luke tí ẹ lò yẹn Luke 9. Tí ẹ ń sọ, ẹ jọ̀ọ́ ẹ bá wa dá Luke 9 yẹn padà, please. Ẹ bá wa dá Luke 9 yẹn padà. ṣé Luke lára Ẹ dá Luke 9 yẹn padà, mo ní explanation tí mo fẹ́ sọ. Luke 9, 1 and 2. Verse 1 to 2. Gẹ́rẹ́ mi ti ṣe máa àti táìmù wọn torí wọ́n ti lo ìlàjì táìmù wọn. máa fún wọn tá jẹ́ kí wọ́n rògbè náà. All right, now ẹ jẹ́ ká wo ẹsẹ̀ Bíbélì. Ó fún wọn ní àṣẹ. When we are talking about power and àṣẹ, it's not talking about bóyá ká sọ pé bí àwọn like ẹ ti sọ̀rọ̀ kan níbí báyìí pé Yorùbá belief àbí tí Yorùbá gbàgbọ́ nínú spiritualism Yorùbá ó yàtọ̀ sí nǹkan tí Hebrew gbàgbọ́ nínú àwọn Israelite gbàgbọ́ nínú spiritualism. Now tán bá ní wọ́n fún yàn ní àṣẹ that is a delegated power. So ó mí àṣẹ yẹn sí wọn lára gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fún Ádámù ní èémí tó sọ di ọkà alààyè nínú Genesis 2:7. Now ó bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ àṣẹ lọ̀rọ̀ tó sọ torí pò ń gangan fúnra rẹ̀ àṣẹ ni bó ṣe sọ̀rọ̀ yẹn àṣẹ yẹn bà lé wọn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí lò lọ. Ẹ wá padà sínú John 21 tẹ quote last yẹn ẹ bá wa dá padà. Àwọn nǹkan mìíràn sì wà tí Jésù ṣe tó jẹ́ pé tí a bá ní a fẹ́ sọ wọ́n. Now ẹ fi mọ̀ wípé nǹkan méjì tẹ lò pẹ̀lú ara wọn kò jọra wọn. Nǹkan tí Jésù ṣe yàtọ̀ sí nǹkan tí ọmọ ẹ̀yìn ṣe. Bí kò ṣe pé ẹ̀yin bá jẹ ara ọmọ ènìyàn, bí kò ṣe pé ẹ̀yin bá mu ẹ̀jẹ̀ ọmọ ènìyàn, ẹ̀yin kò lè níyè nínú ara yín. Ọ̀rọ̀ yẹn direct sí àwọn ọmọ lẹ́yìn. Tó bá jẹ́ pé wọ́n fẹ́ jẹ Jésù ni àwọn ọmọ lẹ́yìn ló yẹ kó písìsì ẹ̀ kí wọ́n dẹ̀ jẹ́ kí wọ́n dẹ̀ mu ẹ̀jẹ̀ rẹ̀. But àwọn nǹkan mìíràn wà tí Jésù ṣe tó jẹ́ pé tí a bá ní ká kọ wọ́n sílẹ̀ kò lè sí ààyè tó láti gbà wọ́n. Nǹkan tí Jésù ṣe yàtọ̀ sí nǹkan tí ọmọ ẹ̀yìn ṣe. So sọ̀rọ̀ yẹn jọra wọn àbí ọ̀rọ̀ yẹn ó contradict. No, ẹ jẹ́ ká reason lórí ọ̀rọ̀ yẹn. Nǹkan táwọn ọmọ ẹ̀yìn á ṣe àti nǹkan tí Jésù ṣe nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ kọ́ ni méjèèjì ni. Ibìkan sọ wípé àwọn ọmọ ẹ̀yìn ni yóò ṣe nǹkan yìí. Ibìkan sọ pé àwọn nǹkan tí Jésù ṣe fúnra lára rẹ̀. So ó yàtọ̀ síra wọn gédégédé. Ẹ má jà máa fi nǹkan méjì tí ò bá jọra wọn ká máa lù pọ̀ mọ́ra wọn. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun gbogbo ọmọ Yorùbá ẹ ti gbọ́ nǹkan tí wọ́n sọ níbẹ̀ yẹn ẹ dẹ̀ ti rí ibi tí Bíbélì gan ti sọ bẹ́ẹ̀ wípé wọ́n máa sọ kí wọ́n kọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé ilé ayé gan ò ní lè gbà so kò ju bẹ́ẹ̀ yẹn lọ. Ìyá mi Awaken ẹ jẹ́ ká bọ́ sí ìpele títí yín mọ́. Ẹ ṣeun sá mo kí gbogbo ilé o mo kí ẹ̀yin bàbá àti ìyá
mo kí wa kú ètò àdẹ̀kúṣẹ́ takuntakun Allah Yahweh Jésù ànábì àwọn ló máa give up bó ṣe wálẹ̀ wa bẹ́ẹ̀ náà ló ṣe máa padà láṣẹ ìjọba so bàbá mi message ká tó máa lọ tí n bá ti ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tèmi bá ti ń land òun ní kẹ́yìn tó open mic ó wá jẹ́rọ́ ni mò ń pa ọ́ ó jòótọ́ ni mò ń sọ ẹ̀yin ṣáà múwèé àti báírò bó ká máa interject yẹn èmi ò ní lè láìkẹ́ ẹ má bínú. So, you will do this. You will do the same thing when it is my turn. No, it's a simple thing. Never lay law. We will do the same thing. The same thing apply to you. No, will you do the same thing? Yes or no? Simple as ABC. Why do you want to confine me? Hello, answer my question before you continue. Answer my question before you continue. Don't say as you mute. Answer my question before you continue. Queen, mute Are you here to moderator? Mute Are you here to override me? Yeah, mute now. Ẹni sùúrù ẹjọ́ àfàdé level ìgan ni ká tó rọ̀rọ̀ sọ kò tí ẹ yé mi nǹkan tá fẹ́ ṣe mọ́ báyìí. Bàbá message tó bá ti kan tán ní àwọn náà máa dákẹ́. Simple ní tí mo fẹ́ kí wọ́n sọ nìyẹn. Ó yẹ bá mi mí o. Okay now. Mo ti bẹ̀rẹ̀ rìn kú. Ọlọ́run kí wọ́n fẹ́ sọ. Mr. Message mo máa tún bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí i tí n bá dẹ̀ ti ń sọ ẹ má open mic. Tẹ́ bá tí n bá sọ tèmi tán irú question tẹ́ sáré dáhùn yẹn tí need láti dáhùn tí n bá ti mute ẹ̀yin náà lè sọ ti yín kò le rárá bọ̀ káwájọ máa kó síra wa lẹ́nu yẹn èmi ò ní lè láìkẹ̀ mo ti tún sọ lẹ́lẹ́kejì. Now mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú question ṣé gbà pé Jésù òun náà ni Ọlọ́run ẹ ṣeun mute mic yín. Jésù òun náà ni kí nìyẹn òun náà ni Yahweh. Bẹ́ẹ̀ni òun náà ni Yahweh thank you sir bẹ́ẹ̀ni sir. I don't really like it but kí n kàn máa be because of the kind of person tí àlejò tá a gbà jẹ́ mi ṣe fẹ́ ẹ ṣáàjẹ́ kan tẹ̀síwájú. Ara tí mò ń sọ nìyẹn a ní èdè adẹ̀ ní àṣà. Ara tí mò ń sọ nìyẹn a ní èdè adẹ̀ ní àṣà. So tí ẹ bá ń sọ̀rọ̀ nípa Yahweh èmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá n tí ó bá túmọ̀ sí ní èdè mi ni màá pè. Torí pé n tí ó túmọ̀ sí ní èdè wọn ni Ọlọ́run tiwọn. Ẹni tó dá ayé àti ọ̀run lọ́dọ̀ tèmi náà Ọlọ́run lẹni tó ní ayé. So mo lè lo interwovenly. Nobody can even authorize or disannul that from me. Ẹ kọ́kọ́ gbà yẹn bẹ́ẹ̀. Now òfin tó bá ti mú ẹlẹ́hà ń ló mú egúngún. Tí ẹ bá ti béèrè. Má sọ̀rọ̀ òfin mọ́ ẹ ti wọnú ìbéèrè lọ àwa ní kọ́kọ́ la wà ń bí báyìí. Ẹ ní sùúrù mi ò tí ì wọnú ìbéèrè wọ́n ní pé kí n make submission tèmi ẹ̀ lélẹ̀ lọ fún mi kẹ́ wá sọ pé kí n wá gbà bẹ́ẹ̀. So you máa answer question why you so authoritarian? Ọ̀rọ̀ question kọ́ leléyìí mo sọ pé mi ò tí ì sọ pé mo fẹ́ dáhùn question mi ò tí ì sọ pé mo fẹ́ dáhùn question mo fẹ́ lè the same law mo fẹ́ lè the same law open platform tọ̀dọ̀ tí wọ́n lọ́tọ̀ ó máa dáa. Mo fẹ́ lè lọ tèmi náà ni tèmi náà bá ti ń sọ̀rọ̀ ẹ̀yin náà má dá sí i so ẹ jẹ́ kí n dáhùn ìbéèrè ọ̀hún báyìí. àti wọnú ọ̀rọ̀ lọ àti fún yín àti sọ òfin ẹ̀ẹ́dẹ̀yẹ fẹ́ ti fi irú òfin tèmi náà fún yín bàbá mi ẹgbọ́n sókè sà. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká aláwọ̀ bàbá kan lọ open platform tí wọ́n lọ́tọ̀. Platform tèmi wọ́n mo ní platform tèmi wọ́n invite mi síbí ni so ẹ hold on ẹ jẹ́ kí n answer question wọn mo ní opinion tèmi tí mo fi lè sọ. ẹ̀yin lẹ comment sísàlẹ̀ o ẹ̀yin lẹ comment sísàlẹ̀ tá a fi ní kẹ́ wá ṣàlàyé fún wa. Big Josie ló invite mi Big Josie ló invite mi Big Josie ló invite mi. Ṣé Big Josie nìkan ṣo ló ní platform yìí ṣá? That inti mo kò yé mi o. Mo téèyàn ò bá mọ̀ èèyàn máa ń béèrè ni tó ti ń yé wa kò kí n Big Josie ló jáde síta ni àwọn tó ní platform yìí pọ̀ so téèyàn náà bá ṣì tọ̀dọ̀ títí yín. Ọ̀rọ̀ kan náà lájọ ń sọ ọ̀tọ̀ọ̀tọ̀ lágbọ́n wò lájọ ń wò àwa máa dákẹ́ ẹ máa override mi mo ti sọ tèmi náà ẹja gbàgbé lórí ẹ. ẹ̀dẹ̀ báyọ̀ gbélé bẹ́ẹ̀ ṣe wà yìí. Èmi ò rò bẹ́ẹ̀ o.
ẹ̀yin àtẹ̀yìn dẹ̀ ń gbélé bẹ́ẹ̀ ṣe wà yìí. ẹ nílò àti béèrè yẹn nílò àti béèrè yẹn sẹ́yìn àtẹ̀yìn náà ń gbélé. báwo lélẹ́yìí ṣe máa níyàwó ni. Ó lágbára o. tí mọ ibi tí mo fẹ́ land ọ̀rọ̀ sí. Interjection gan is a sense of guilty. You are feeling guilty when someone is talking. Guilty. You are the people that are using cunningness. Ẹ̀yin lẹ ń lo cunning word. Ẹ̀yin lẹ ń lo cunning word. Máa dá sọ̀rọ̀ dájì. Èmi ò ti fi ọkọ máa dá sọ̀rọ̀. Ẹ̀yin lẹ ń cunning, ẹ má bú mi. Oh my God! Eléyìí burú. Lọ ni ó fẹ́ sá lọ ni. Ó fẹ́ sá lọ látẹ̀kùn. Irọ́ gbogbo lé èmi ni mo yọ wọ́n. A ti ń bá kínní bọ̀ díẹ̀ for a little bit. A gbìyànjú, a really gbìyànjú láti accommodate wọn. Wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Mo fún wọn ní 1 minute. Wọ́n kọ́kọ́ tẹnu bọ a lot of things tí ò ní kankan ṣe pẹ̀lú ìbéèrè. Wọ́n kọ́kọ́ ṣàlàyé bó ṣe lọ theology school náà. Nígbà tí wọ́n ṣàtún bẹ̀rẹ̀ sí wọ́n dẹ̀ rí pé táìmù wọn lọ. Táìmù yẹn tó tán, mo tún fún wọn ní another 1 minute pé bóyá wọ́n máa tiẹ̀ ṣe àkíyèsí pé ẹjọ́ gbogbo èèyàn má bínú, wọ́n ti fún mi ní táìmù, ẹ jẹ́ kí n lo táìmù mi. He did not. He just kept on engaging. Tó bá dẹ̀ dé point kan, ó máa ń súyàn. Àti ẹ̀mọ́bi tá à ń lọ àmọ́bi tá a ti ń bọ̀ mọ́. Nǹkan tó wá yé mi nípa wọn ni wípé wọn ò ní etí ìgbọ́. He has to go and cultivate the habit of listening. Listening is an art. That's the biggest thing with him. Tẹ́ bá dẹ̀ wá wò wọ́n dáadáa, ẹ rí pé kọ́ máa gba ọ̀rọ̀ lẹ́nu yín, kẹ́ máa gba ọ̀rọ̀ lẹ́nu wọn yẹn. That is the only way he is ever going to make sense. Ìgbà tá a fún wọn láàyè tí gbogbo á dákẹ́, tá jẹ́ kí wọ́n sọ̀rọ̀, tí mo fún wọn ní 2 minutes tàbí 3 minutes, tí mo ti fún wọn ní extra minute, ẹ rí pé he was not able to articulate himself well. He only lives in chaos. Àtìgbà tó dẹ̀ ti wọ bí láti ń dì pẹ̀lú chaos yẹn. And it's not kò wà necessary fún gbogbo wa. Kí wọ́n lọ jókòó kí Holy Spirit ràn wọ́n lọ́wọ́. And then maybe when he's calmer, he can come back. We're happy to engage with you, sir. But àfẹ́ nǹkan tó máa gbé wa lẹ́mìí gbóná. So bí ọ̀rọ̀ yẹn bó ṣe rí nìyẹn. Bàbá yẹn mọ̀ lo system yẹn ni. Wọ́n ti rí pé táwọn bá ṣe bẹ́ẹ̀, òun ló máa fi tètè dá wàhálà lẹ̀. When a real Christian with the characteristic of the fruit of the Spirit is talking, ẹ mọ̀. But when a theologian only is talking without having an Holy Spirit baptism, ẹ mọ̀. Ẹni tó sọ pé òun lọ sí kí lórúkọ student gbókòlè mi by Ìgbélé Àkànní á ti máa yé níbi tó bá wà. Kí ló fẹ́ wí? Kí ló fẹ́ sọ? Kó wá sọ ohun tí eléyìí sọ fún wa níbi 25 yìí. There are a lot of things he did that was not recorded. Ẹ gbọ́ bó ṣe sound. Yep. So bí ọ̀rọ̀ yẹn bó ṣe rí nìyẹn. So bó ṣe rí nìyẹn kò le. Tí a bá ní ikọ̀ àti ìrìjú Jehovah tó fẹ́ wá sókè, tó lè jẹ́ pé a mú Galatians 5:22 and 23 a mú lò, tó jẹ́ pé wọ́n ní ẹni ẹ̀dẹ̀ ní Holy Spirit, kí wọ́n máa bọ̀ ní òkè. Tá a bá dẹ̀ rí, kò sí problem náà. Ikọ̀ àti ìríjú Jehovah o. Ẹ jọ̀ọ́ ṣe rí àwọn kan wà comment section. I don't know what you moderators are doing. Like Jésù tó fún mi, even desecrating Yoruba culture. Mo mọ̀ kọ́ mọ àlè ní púpọ̀ náà yín. But can you please just do me a favour?
moderator, save us the headache. That Jesus tó fún mi. Kò tiẹ̀ necessary. Èmi ò fẹ́ ká mute wọn bá ìyá Jésù tó Kò tiẹ̀ èyí necessary. tẹ́ fi ń kọ nǹkan sí kọ́mẹ́ǹtì yẹn ẹ send the request ẹ She máa can bọ̀ come up. lókè tó bá jẹ́ Yes. exactly tó bá She jẹ́ must wípé calm lóòótọ́ down. gbogbo nǹkan tẹ̀ ń kọ yẹn ó dá yín lójú ẹ send the request ẹ máa bọ̀ lókè. You know? Téèyàn bá tó gbangba sùn lọ́yẹ́, á kúrò comment section, á wá sókè. Ìta gbangba làṣà ń gbé. Àbí ìta gbangba làṣà ń tàrí, àbí àṣà máa ń sọ. You know, you come upstairs and you ẹ̀dẹ̀ ṣàlàyé títí yín kò dé lé kó fàjà. So bó ṣe rí nìyẹn. Message to the word, you can come back, but you will use the fruit of the Holy Spirit. So when they ask your question, you will answer. And you will not go to people's platform to any sort Baba Igeremiti. Mo fẹ́ kí nǹkan yé wọn, nǹkan wà tí ò yé wọn láàrin bẹ̀yẹn. Ẹ lè lọ sí lẹ́yìn kẹ́ lọ máa set rules. No, mi ò tiẹ̀ wà fẹ́ mi ò tiẹ̀ ẹ mọ̀ kí mi ò ráyè. Ẹ lè lọ sí platform yẹn kẹ́ lọ máa set rules fún yàn. Ó dàbí pé kíyàn wá lé yín ni or church yín. Ẹ mọ̀ pé yín church Christians ẹ máa ní different denomination and different rules. Ó dàbí pé kíyàn máa set rules fún yín. Fine, she has asked you a question. You didn't want to answer. You are trying to dodge the question. And you were creating problem. Because I think you thrive in chaos. And which is not LD. Shall you understand, Ben? So that's what we are saying. Okay, answer question when answer. Since I give rule. Rule. It is well. Mr. Germit, you can continue. Me, I'm tired. What any our theological school? No, me taking do my ganos. Mi tiẹ̀ lè engage wọn. Mi ì mọ́rú theology school tí wọ́n lọ. Mi ì mọ̀ bí you be anyway. Anyway, I don't know what theology school you went to. Theology school, the first thing no, because the first truth they will give you is that you need to unlearn. Theology school must also unlearn. First thing Thomas of when. Kò yé mi. No, ó lè yẹ pé seminary ni wọ́n lọ àmọ́ táwọn church yẹn tí gbogbo wọn pè ní Bible school àbí kíní kan school bí báyìí. Bible school ni wọ́n lọ seminary. When you say seminary. When you say seminary. Ẹ mọ̀ àwọn Bible school ti church wọn tó máa ń ní. Ó lè jẹ́ pé yẹn ni. Theological school tó wá tó wá gba diploma yẹn wọ́n á máa sọ pé theologian làwọn. Tàbá wá bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ pé okay, what part of theology? Èmi ń sìn history mi. If you want to bring Bible passage, mo lè má lè dá ẹ lóhùn, but yẹ ká jọ kó history bolẹ̀, àjọ máa sọ. So what part? Wàhálà máa ṣẹlẹ̀. Ìkan náà lóhùn mọ history lọ́jọ́ kan. Ni mo ní kó yẹ ká sọ̀rọ̀ nípa Council of Ephesus. Epo bá tọ́nu mọ́tò. Yeah. So Ìyálóde, the way it works really ni. Nítòótọ́ téèyàn bá lọ sí seminary is only prioritize practical denomination specific pastoral duties or training. So seminaries are denominationally specific. Ṣùgbọ́n téèyàn bá wá lọ sí theological or divinity or school of divinity, ìyẹn yàtọ̀. That is broad. It is very academic. It is research-focused studies. Tó jẹ́ pé you will sit down, àwọn debates tẹ́ máa ní gan. You will be in a class of our class is 6 hours. Tó jẹ́ pé you will be there for 6 hours. Tẹ́ pé ẹ máa treat the topic. And you must respect your fellow theologians. So I can't engage with him. Exactly, because one of the things normally everybody's opinion is valid at the end of the day. Yeah. So tí n bá ti ń rí ẹ tó bá ti ń bá mi argue tẹ́ pé o fẹ́ come for me personality or something, mo ti mọ̀ pé you are not trained. Gbàgbé gbójú. So all of you that are calling yourself theology, kíní kan tẹ́ ń fi kíní síwájú orúkọ yín. Ẹ já lọ wo kò sẹ́ni see you of all people lórí TikTok tí máa bá argue ní wọ́n meta truth torí orí tiẹ̀ ti gbálẹ̀ láti ilẹ̀ so
wọ́n máa wíru wàá tún ní Bible ń parọ́ wàá tún ní rárá wọn translate dáadáa mi ò ready máa rádà argue pẹ̀lú àfa than to argue with you abeg. Abi. Anyway, well, if we see any man of God, pastors, man of God mi ò lè ṣe láìfẹ́ pẹ̀lú mi mo fẹ́ lọ síbì kan. Okay, man of God, pastors, prophets, evangelists, deacons and deaconesses, Lord bishops, primates, GOs, that has Holy Spirit. Please, you can come up. Gbogbo ẹ̀yin Christian tẹ́ wà nsàlẹ̀ kò tẹ̀ ẹ̀sẹ̀ tó lè wà sókè nínú yín ṣé mò ń yí o. Tí ì jẹ́ kí n rí béèrè mi béèrè bàbá message instead tẹ́ fi máa ní sùúrù kí n béèrè mi òfin Mósè lẹ́wàkà ṣófin ni question tí mo béèrè lọ́wọ́ yín ẹlẹ́fẹ́ ka òfin. láì fi ṣẹ̀rí àlọ́fẹ́ wá kà fún yín. Okay. Ẹ wá sílé onílé ẹ fẹ́ fòfin sílẹ̀ ẹ̀yin mà tún gbọ́n yàtọ̀ o àwọn tún gbọ́n yàtọ̀. Ó dà pé ẹnìkan sọ pé àwọn Holy Spirit. Let me wear my glasses. Àǹtí Bíyẹmí ẹ má dá àǹtí Bíyẹmí lọ. Ẹ wò. All right. So ẹ jẹ́ ká wò báyìí náà. What's it called? Olóòtú sọ pé apààyàn ni Jésù àti God. Ọ̀rọ̀ yẹn le o. Ṣé tòótọ́ ni pé Jésù àti bàbá ìyáwó pé apààyàn ni wọ́n? Okay. Ẹ já wò bóyá ní tòótọ́ bóyá apààyàn ni wọ́n àbí wọn kì í ṣe apààyàn. Ìyá mi Queen, ṣé ẹ wà ń bẹ̀? Tẹ́lẹ̀ bá gbé Bíbélì sókè.